níbikíbi tí a bá wà ẹ̀yin ọmọ Yorùbá a ti ń sùn o gẹ́gẹ́ bí nǹkan tí mo fi ń yẹ yín mo ń sọ fún yín pé wọ́n ti fẹ́ fi ẹ̀sìn wọ́n ti fẹ́ máa fi kó wa lọ́bẹ̀ jẹ wọ́n ti fẹ́ máa fi mú wa lẹ́rú díẹ̀díẹ̀ ẹ̀sìn mùsùlùmí dẹ̀ nígbà táwa dé kò rí bọ́n ṣe ń sọ yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ àwọn mùsùlùmí alákatakítí àwọn náà wọ́n mọ̀ pé àwọn náà láṣẹ jùjù ẹ wo orú nǹkan tí bàbá yìí ń sọ yìí ẹ mọ̀ jọ̀rọ̀ mi ó yà yín lẹ́nu ọmọ tó ní respect ni mí tí mo dẹ̀ mọ̀ ń pa àgbàlagbà lè bọ̀tà àgbàlagbà torí ẹ̀ bá ti gbálẹ̀ èmi gan ọ̀ràn ẹ náà wo ẹ wóoru bàbá tó sọ̀rọ̀ yìí ń sìn nítorí lòmíì àgbà ló dà òun ò dàgbà àwọn míì dẹ̀ ni wọ́n dàgbà ẹni tó bá dàgbà lẹ́ni tó dàgbà nu ọpọlọ àtọgbọ́n àtòye ẹ wo orú nǹkan tí bàbá yìí ń sọ kó mọ fọwọ́ lálẹ̀ fún àwọn ọmọ onílùú pé eégún olóòlù fẹ́ jáde ẹ ṣé kí wọ́n wá wọ ọgbó lọ ni ṣé káwọn kan lọ mọ gbénu gbó ni tán bá mọ̀ bẹ́ẹ̀ kí ogun olóòlù kó lọ dúró nínú igbó kán lọ ṣe gbogbo nǹkan wọn nínú igbó ẹ̀ náà mọ̀ wò tẹ́ ẹ̀ bá ṣọ́ra ìjà yìí ó sì máa di ìjà ẹbí nítorí ẹ̀yin àgbààgbà àwa máa mọ sọ fún yín ẹ mọ sùn gbogbo àwọn àáfàá yìí ẹ bá wọn sọ̀rọ̀ kó ló ṣáà ṣe tiẹ̀ kí kìrìsìtẹ́nì ṣe tiẹ̀ kí mùsùlùmí ṣe tiẹ̀ tó bá ní olóòlù fẹ́ jáde kó jáde kò ń ṣe pé ó fẹ́ rin gbogbo inú Ìbàdàn tí ìwọ bá mọ̀ pé ìrìn ẹ gba ibi tó ti fẹ́ gbà jáde gba ọ̀nà bòmíì ẹ máa wo ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ yìí ń sìn kó tẹ̀ ń ṣe bàbá náà ẹni torí ẹ ti gbálẹ̀ kò lè jẹ́ bàbá aláìlọ́pọlọ náà máa ń perú àwọn èèyàn bẹ́ẹ̀ kó máa sọ pé ìkànkàn bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé tẹ bá ń kírun wọ́n á blọ́ọ̀kì títì báyẹn ni ṣé kò rò ó tẹ́lẹ̀ kò wọ́n bá blọ́ọ̀kì títì yẹn nù tí ẹ máa dùn òun ò rò pé ẹlòmíín lè sick gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ yẹn ń sìn tán fẹ́ gbé lọ sí hospital tẹ́yìn dẹ̀ ti blọ́ọ̀kì ọ̀nà kò rò ó débẹ̀ ẹrù bẹ́ẹ̀ ń ṣe ayọ̀yọ̀ ni ẹ ń ṣe nǹkan tó dáa pé ẹ ń sin Ọlọ́run tẹ̀dẹ̀ blọ́ọ̀kì ojú ọ̀nà tí mọ́ṣáláṣí bá ti full kẹ́yìn yòókù lọ kírun lé ṣe dandan ni kí ẹ tó sáfù yẹn ni gbogbo nǹkan tán dẹ̀ ń sọ yẹn gbogbo àwọn alákatakítí yẹn kò ń ṣe nǹkan tó wà nú ẹ̀sìn nìyẹn ìgbà táwa ń dàgbà bọ̀ àwọ̀ ọ̀bárù gbogbo rádaràda lọ́wọ́ àwọn àáfàá tó kọ́ àwa ìgbà ayé ànábì àwọn ẹlẹ́bọ ń rìn pẹ̀lú gbogbo ànábì ni ànábì ò ṣe sọ pé kó pa gbogbo wọn lẹ́ni tó lágbára àti pa wọ́n run pẹ̀lú òun àtọlọ́run tó ràn wá ń gbà náà táwọn lè wá ń sọ ìsọkúsọ lẹ́nu ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ni mo lèmi ní bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká jà sí kinní yìí láti ìsìn kó tó di pé kinní wọ́n ní pé tó bá ti di pé wọ́n ní kí kinní kan tó ṣe kinní kan ìmọ̀wé pé kó tó di orò ńlá mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká tètè yọ wọ́n ní kékeré la ti ń pẹ̀ka àrókò kó tó dápọn mọ́ wa lọ́wọ́ o nítorí ẹ bá àwọn bàbá yín sọ̀rọ̀ ẹ̀yin ọmọ wọn tẹ̀yìn àwọn àfáà tó ń sọ̀sọ́kùsọ ẹ̀yin wọ́n ṣáà lọ́mọ ṣé ibi táwọn bàbá yín kọrí sílẹ̀ náà kún kọrí sí ni tó fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tí ò sẹ́ni tó lè sọ̀rọ̀ gbogbo wọn parí wọn rẹ́rìn lábẹ́ ọ̀rọ̀ síbẹ̀ ok kódà pé atótónu mi pọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn náà fúnra yín kẹ́yìn náà wá dàjẹ́ ẹsẹ̀ tó bá jẹ́ pé nǹkan tí mo sọ ẹ já pàdé comment section bó ṣe jẹ́ nìyẹn èmi ọmọ yín náà ni Ọmọdáramọ́lá Pàyánà Official Yorùbá nation no going back kí ẹ rá àwọn àáfàá alákatakítí yìí ó dà pé a máa delete gbogbo yín kò ní ilẹ̀ Yorùbá ẹ máa gba Mali tẹ́ ti wá lọ àti ṣáàdì ibẹ̀ ni gbogbo yín máa gbà lọ wàláì léyìí tá a kù sí yìí o àwa ò ní gbà kẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀rí ànígbà nítorí olórí yín náà ti sọ̀rọ̀ ń sìn wèrè olórí burúkú tẹ̀ ń fọ́lò tẹ́ ó yẹ pé òun láṣíwájú yín Ṣètánì of Sokoto òun sọ pé kán mọ gbàdúrà fún àwọn ajínigbé tí wọ́n ń ṣaráàlú yín tẹ́ mọ́bi tán ti ń bọ̀ ẹ̀yin àgbààgbà tẹ́ wà ń lu yẹn Ọlọ́run ìyẹn mọ́rú ẹ̀yin àgbààgbà tó lọ ń yàn sílùú yẹn kò lẹ́sẹ̀ tó lè sọ̀rọ̀ ó ní kán mọ gbàdúrà fún àwọn ajínigbé
tí wọn mọ bí tán ti ń bọ̀ wá kán lè ronú pìwàdà. Irú wèrè àfà tó ń sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ tí máa play fún yín sìn, ṣé òun ò gbọ́ kó tètè tákù ọ̀rọ̀ yẹn sìn? Now ó dẹ̀ ń tákù àwọn eléégún ọlá páwọn yẹn ń pe aláwọ̀ àbí kẹrì wọ́n ti fẹ̀sìn dè yín. Irú bàbá tó sọ̀rọ̀ yẹn náà ń sìn àrò bọ́rọ̀ tó ń sọ yẹn sìn wọ́n á fi bọ́lọ̀ ń lé bọ́lọ̀ ń bì kankan bóyá ó dẹ̀ mọ̀ nínú ara ẹ̀ ó ń tàn yẹn ni but àwọn ẹbí ẹ̀ ló ń tàn ó tàn wá bó ṣe jẹ́ nìyẹn. má jẹ́ n sọ̀rọ̀ jù ẹ gbọ́ fúnra yín kẹ́ pàdé mi comment section. ẹ ṣe gan bá wa share nǹkan tẹ́ lè ṣe fún wa náà nìyẹn. àwọn àáfàá burúkú wọ́n máa bà àwọn àáfàá dáadáa jẹ́ àwa ń sọ fún yín bó ṣe jẹ́ nìyẹn. ìjà mo gbé wá lónìí nítorí inú bí mi ni nítorí ẹ̀ mo fi wọ pupa tí n bá ti wọ pupa mo máa ń bínú tán ni mi ò dẹ̀ ń wojú anybody. ẹ̀yin tèmi ẹ ṣe gan mo kẹ́yìn bàbá mi ìyá mi ẹ bá mi share kó dọ́dọ̀ àwọn wèrè alákatakítí olórí burúkú àwọn àáfàá gbogbo tí wọ́n máa ń sọ̀sọ̀kúsọ pé ẹ pa ni ẹni tí ó bá ti ṣẹ̀sìn yín ẹ gé lápá ni ẹ ṣe kínní. ànábì ọ̀ràn yín bẹ́ẹ̀ tànábì bá mọ̀ bẹ́ẹ̀ ló ti jẹ́ kó ti iṣẹ́ ọwọ́ ara ẹ̀ kó tó kú kó ṣe gbogbo ẹ̀ kó ti gé wọn lápá wọn tí ò ṣẹ̀sìn gbà náà kó pa gbogbo wọn. àbí ilé ayé náà kọ́ la gbọ́ ni pé òkè ìgbà tó jẹ́ pé wọ́n ṣẹ̀sìn gan kún ò lè pinnu sókè ẹnìkan ló ní confidence yẹn ló lọ pé ànábì dẹ̀ wà ń bẹ̀. ẹ wo ẹ gbọ́rọ̀ yín náà bó bá ṣe rí létí ti yín náà ẹ bá ń fi sí comment section ṣe gan. kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣenìkan tó ń wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi nítorí olólùfẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí nítorí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kọ́ mọ̀ ṣe fídíò olóòlù ẹ má rìkọ́dù ẹ má yà píktọ́ rẹ ọ pé bàbá wa Olúbàdàn ní òsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ tó lóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túmọ̀ wípé ká fi kírètì inconvenience fẹ́lómi nínú ayé ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde ẹnibọdọ gbọ́dọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kó lọ jáde mẹ́ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́nbẹ́ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́nà ìjọ jó ń bẹ̀ kẹ́nà ara wọn lẹ́gbàá ń bẹ̀ kẹ́sì àrò tẹ́fẹ́ ṣe ń bẹ́ kẹ́sì parí ọdún wọn sínú igbó yẹn kẹ́mọ́ bá àfara ní aráàlú. kò bá bẹ́tà ṣé oníṣẹ́ ìtẹ́nìkan bá ń travel lọ tó wọn mọ̀ pé wọn ní olùkọ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ni ìlú Ìbàdàn mọ́ ni Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn. Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n ti mọ̀ sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kan fẹ́ jáde. ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n kírètì pọ́blẹ́mù sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ ní ìlú Ìbàdàn ìlú àwọn afáàsì ní ìlú Ìbàdàn ìlú àwọn ẹlẹ́sìn àwọn tẹ́ gbàgbọ́ yé tí kì í ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́ ìlú mímọ́. ẹ dákun bàbá wa Olúbàdàn bàbá wa Tinubu ẹ bá wa yájú sọ̀rọ̀ yẹn o torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn sẹ́ńtà ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé yẹ́nì kọ́kàn á máa kọjá lọ́nu tọ́ọ̀bù àbí kíní kan àbí wọ ọ̀pọ̀lọpọ̀ bìkan mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi kẹwà ló lóòlù ti dé o ṣé wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tí wọ́n fẹ́ ṣe tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọ́n lọ sí nínú gbọ́ níbi tẹ́nìkan ò tí ì lè débẹ̀ àìmọye nǹkan làwọn yẹn máa ń ṣe àwọn yẹn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ onífẹ́ kẹ́rí òun àbí wọ́n gbé ní kọ̀rọ̀ ẹnìkan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àlélẹ́ra wa kò láyé àti dọ̀gbára wa ń bẹ̀ àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wàá dẹ́rù bà mí torí bàbá wa Lámídì náà pè yín ọlọ́run kó bá wa sọ yín kó bá wa wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí a ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àṣebí ìgbà tá a rí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn káwọn bẹ̀rẹ̀ pé wọ́n gbégún káwọn ní obìnrin ò gbọdọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́pẹ́ tí wọ́n lé hospital jáde gbé lọ eré àbíkẹ́ ló lù ú gbà kọjá ni tí kóbìnrin yóò kú sórí ìrọbí ni káwọn pé Mr. olóòlù wọn ń kọjá tó obìnrin tó fẹ́ rọbí ẹ̀ gbọdọ̀ gbé lọ hospital àbíkẹ́lẹ̀ tó máa tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ́ẹ̀ dáadáa kó balẹ̀ kí ọlá kó sàmójútó ẹnì kọ̀ọ̀kan wa